kí wa kú dédé àkókò yìí, a kú òpin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí bàbá ti rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. Ní máa àkókò àti àgbà tí à ń gbọ́ ètò yìí tàbí tá láǹfààní àti gbọ́, gbàdúrà wípé ìyípadà pàtó, ìyípadà gbòógì tó ń tó ìtàn kọ tó ń yáyé padà yóò ṣẹlẹ̀ lórí ayé wa orúkọ Jésù. Mo nírètí àti ìgbàgbọ́ wípé Ọlọ́run lo àwọn ètò yìí láti bá a pàdé. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú àti pín pẹ̀lú àwọn míì kí a lè bá jẹ́ alábàáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Orílẹ̀ Ọlọ́run ni wá, ọgbà Ọlọ́run ni wá. Yóò sì rí bẹ́ẹ̀ fún wa lórúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Lónìí à ń gbé yẹ̀wò lórí ara àtẹ̀mí, ètò pé apá àkọ́rí rẹ̀ ní iṣẹ́ pàtàkì gbígbẹ́kẹ̀lé Ọlọ́run, bí ó ṣe mú ìyípadà ìgbé ayé ẹ̀mí wa lọ́wọ́. Bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìyípadà tí ó lè mú wá bá ìgbé ayé ẹ̀mí wa. Kó tó bá ń sọ nípa gbígbẹ́kẹ̀lé Ọlọ́run, màá gbọ́ ń sọ nípa ipa ní ìbáṣepọ̀ relationship. Kó tó pé yóò bẹ̀rẹ̀ sí gbẹ́kẹ̀lé nìkan, ní tá a mọ̀, tá a gbúrò, tá a rírí, tá a gbúrò rẹ̀, ẹ̀yin ò lè gbẹ́kẹ̀lé. Ìyẹn ni pé ìbáṣepọ̀ ti wà láàrin irú èèyàn bẹ́ẹ̀ tó fẹ́ ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń bọ́ sọnù kúrò nínú ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìrètí rẹ̀ fún wa nígbà tí a bá padà sínú ìṣẹ̀dá èèyàn. Kí ni ìṣẹ̀dá èèyàn náà? Bàbá wa ti já wa kulẹ̀, ìyá wa ti já wa kulẹ̀, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, ọmọ ìyá, ọmọ bàbá, àwọn tí a jọ bí wa, ará ìlú, ọba, ìjòyè, àwọn oníwàásù, ọmọ ìjọ. Nígbà tá a bá gbogbo àwọn ìjákulẹ̀ tá a ti rí wọ̀nyí, tẹlumi ní jura wọn lọ, ó ti wá di ẹ̀fọ́rí fún wa. Ẹ̀fọ́rí tó jẹ́ pé gbogbo ohun tó jẹ́ gbòǹgbò ìgbàgbọ́, gbòǹgbò ìgbẹ́kẹ̀lé ó ti parun pátápátá. Kí ni wá ní conclusion wa? Àní má sì gbẹ́kẹ̀lé níyàn, má sì gbẹ́ nìkan gbọ́. Ọ̀rọ̀ yẹn ó ní ìtumọ̀ lápá kan, kò tó ní ìtumọ̀ ní apá kejì. Torí pé gbogbo ìtàkùn pátá lórí ìgbẹ́kẹ̀lé ló dálé. Ẹnìkan dálé iṣẹ́ lẹ̀, a rí iléeṣẹ́ tó jẹ́ pé èèyàn 10, 20, 30, 100 ọ̀gájú bẹ́ẹ̀ lọ níbẹ̀ iléeṣẹ́ mi. Sẹ́yìn wá sọ pé aṣọ àníṣe torí pé àgbẹ́kẹ̀lé èèyàn mọ́ lábàdàgbà àwọn iléeṣẹ́ yẹn, lábàdàgbà òṣèlè torí kò sáńdà àgbẹ́kẹ̀lé. Ẹlòmí gangan ní personal chauffeur driver tí ń wà. Mo fẹ́ dé Abidjan wá gbé mi lọ, mo fẹ́ dé Oko Ẹ̀yìn wá gbé mi lọ, mo fẹ́ dé Ìgbẹ́jù wá gbé mi lọ. Ṣé àbàgbẹ́kẹ̀lé driver a sì gborílé asọ̀pàkọ́ sẹ́yìn? Ẹlòmí tí ẹ̀ tún sùn lọ gan nínú mọ́tò. Àgbà pé driver ò lè sùn, àgbà pé kò lè gbẹ́ wa, títí tẹ́lómi sì fi kú kò lásídẹ́ǹtì rí. Torí àgbàgbọ́ nínú driver mi nìyẹn. Yóò tún nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ àìgbọ́ gbẹ́kẹ̀lé yẹn o gánà tó kọ́ apá àgbọ̀rọ̀ gbẹ́kẹ̀lé yẹn. Inú gbẹ́kẹ̀lé yẹn ló dẹ́ngàn dẹ́ survive. Dókítà wa ń kọ́, lọ́ọ̀yà wa ń kọ́, àwọn tí ń bá wa kọ́lé wa ń kọ́, àwọn tó gbà wá sílé gẹ́gẹ́ bí proprietor àbí landlady wa ń kọ́. Sáà gbẹ́kẹ̀lé wọn la gbà wọn gbọ́. Àwọn tá a jọ ń gbé ń kọ́, kí ló dà lọ àkókò nínú ìlú ká lọ gbé nínú igbó. ń gbé pinnu ẹyẹ abẹ́ranko àbígi àbí koríko la gbàgbọ́ nù rẹ̀. Àárín yẹn náà là ń gbé. Agbàgbọ́ nù ìjọba bá làwọn fa ní dátà ọ̀fẹ́ gbogbo aláàtì máa yọ. Tí wọ́n ìjọba làwọn fa lówó ká mọ̀ rí tí alẹ́ ti wa, alẹ́ ti ní fóònù wa, gbogbo aláàmọ̀ yọ. Ìgbé wọ́n sì lè mọ̀ sí. Àmọ́ ìlérí bẹ̀ tí wọ́n nígbà bá fẹ́ dìbò máa oríṣiríṣi àlérí ni. Ebi ìlérí tá a gbọ́ nínú wọn láti dìbò fún wọn. Ṣé àwa tí wàá wò pé bọ́ọ̀lù náà ti rí nìyẹn? Ìwé Òwe orí 3:5. Ó ní fi gbogbo ọ̀yà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, wọ́n sì tẹ̀sí ìmọ̀ ara rẹ nínú gbogbo ọ̀nà rẹ, ó ní fi onímọ̀ yóò sì máa tọ ipa rẹ. A tún wò pé kò wá nígbà tá a wá pọ̀ tá a wá pọ̀ ṣe àwọ̀ wájú àwọ̀ ẹ̀yìn kò wá sẹ́nìkan àgbẹ́kẹ̀lé, ṣùgbọ́n nínú ìgbẹ́kẹ̀lé à ń gbé. Ọ̀pọ̀lọpọ̀ wa tá a níyàwó ńlé àìtí ẹ̀ gbàdúrà tó ń jẹ́ gbàmú tá a fi jẹ. A gbà pé wọn ò pọ̀ ìṣẹ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n bá múná lọ àbá ń jẹ́ gbàmú gan àrídáwó oúnjẹ dúró pé ká báyìí kankan ti gbọ̀n sí. Àwọn ẹbí wọn tẹ̀ tí wọ́n á gbọ̀n kan sínú oúnjẹ yẹn. Wọ́n gbé bóyá kó kìíní bá cocktail afẹ́ mú gbà mí ni o, bóyá fi jú mi kìíní o, wọ́n wà gbé bá wa kìtìkìtì, wọ́n gbélé alọ́wọ́. Kí ló jẹ́ pé àkọ́kọ́ ronú láàrú wákàtí kan àti ìmú tí ìmú nítorí pa ronú lórí rẹ̀ àmọ́ bí kan bẹ́ẹ̀ bí ó sì mẹ́ àmú náà ni. Omi tí wọ́n pọn sínú kan níta mú pure water àti ragolis water kí ló dé àmú.
nígbà tí ó yẹ pé kì í ṣe omi tá a pín fúnra wa so ìgbẹ́kẹ̀lé yìí ń ṣiṣẹ́ lójoojúmọ́ àwa la kọ̀ láti má gbẹ́kẹ̀lé láfi gbẹ́kẹ̀lé inú ènìyàn tó pa wá lára kọ́ ìgbẹ́kẹ̀lé ọlọ́run lọ́rùn ọlọ́run yìí ṣe èèyàn ọlọ́run sì bàbá rẹ kì í ṣe ìyá rẹ kì í ṣe ẹbí rẹ kì í ṣe ọ̀rẹ́ àbánidókòwò àbáwọn òṣìṣẹ́ rẹ àbí ọ̀gá ilé iṣẹ́ rẹ tó já òkulẹ̀ ọlọ́run jọ lọ́run láàyè rẹ̀ ẹ̀rù yẹn bà òṣìṣẹ́ nítorí èèyàn kó compromise ìgbékalẹ̀ rẹ̀ ò lè mẹ̀ kò lè yẹ ìwé Sakaraya orí 4 ẹsẹ̀ 6 ó ní kì í ṣe nípa ipá tàbí nípa agbára ọ̀pọ̀lọpọ̀ wa àti gbẹ́kẹ̀lé agbára gbẹ́kẹ̀lé ipá ńgbà tí a wá sí kùnú ọlọ́run tí ipá àtàgbàtà gbẹ́kẹ̀lé jáwa kulẹ̀ àwa rò pọ̀ lọ́ọ̀ni sáà pè sí kó tó nípa bẹ̀rẹ̀ nǹkan yẹn sáà pè sínú rẹ̀ tó tọ́ wa so ló ní a ṣe tó ipé ńgbà tá a ṣe la kàn dénú yọ làbá lọ́lọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan la dá kalẹ̀ tí ò sọ́wọ́ ọlọ́run bẹ̀ a béèrè lànà a béèrè tọ́ni a béèrè ká tẹ̀síwájú ńgbà tẹ̀síwájú tá a bá kàn dénú yọ lába padà lába ní ọlọ́run jáwa kulẹ̀ ọlọ́run jáwa kulẹ̀ so bí a bá lè gbẹ́kẹ̀lé ẹ jẹ́ ká wo kí ṣe nípa ipá tẹ̀ nípa agbára tí a bá gbẹ́kẹ̀lé ipá rẹ̀ tá a gbẹ́kẹ̀lé agbára rẹ̀ oníbo ṣe nípa ẹ̀mí mi tá a bá lè gbẹ́kẹ̀lé mi rẹ̀ ẹ jẹ́ ká wo ìṣípayá ìràpadà àti ìgbèrú development tó máa wá ẹ bá wo ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 11 Philippians 4:19 ọlọ́run yóò pèsè ní kíkún gẹ́gẹ́ ọ̀rọ̀ rẹ̀ ìyẹn ni pé tí a bá gbẹ́kẹ̀lé ẹ wo abẹ́gbẹ́kẹ̀lé ìpèsè rẹ̀ ẹ wo ìgbàgbọ́ wọ́n kiri nù gbẹ́kẹ̀lé wa nù àgbẹ̀yẹ ojú ọ̀run àwọn igi àwọn ẹja kan bẹ táwọn yẹn ń sìn àwọn ẹja tí wọn wá sí nǹkan a sì lè rẹja kan kó rù kí náà ń jẹ ẹyẹ ojú ọ̀run ńkọ́ tẹnìkan ò tiẹ̀ kẹ́ ẹ̀ fún wọn lọ́gbà tó ń fi rọ́bà àti pàkúndélé wọn kiri síbẹ̀ ọlọ́run bọ̀ wọn tá a bá gbẹ́kẹ̀lé fún ìpèsè ẹ jẹ́ ká wo transformation tó máa ṣẹlẹ̀ nígbà ayé ẹ̀mẹ́wàá bákan náà Psalm 91 kàtúrẹ́ ọ̀hún so ó sọ nípa ìpèsè ààbò wọn tó jókòó ní ìkọ̀kọ̀ ọ̀gá ògo ẹgbọ́ ìkọ̀kọ̀ ọ̀gá ògo ń bẹ ìkọ̀kọ̀ ẹ̀mí òkùnkùn ń bẹ àwọn kò tiẹ̀ sínú ìkọ̀kọ̀ kan tí wọ́n á di ìjẹ fáwọn tó wà nínú ẹgbẹ́ òkùnkùn so ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ìgbẹ́kẹ̀lé wa tá a bá wọlé sáṣẹ abẹ́ rẹ̀ ẹ jẹ́ ká wo tó máa mú bá ìdàgbàsókè wa nínú ara àti inú ẹ̀mí Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 the 2 Corinthians 5:17 ìjọba àwọn Kristo dẹ̀dá ti tó ẹ jẹ́ ká wò bí dẹ̀dá ti tó ti lè jẹ jáde nínú wa bí a bá gbẹ́kẹ̀lé Matthew 28:18 and 19 òní èmi wà kíyèsí wà pẹ̀lú yín tí dé òpin ayé nígbà tá a gbẹ́kẹ̀lé fún ìwà láàyè rẹ̀ gbogbo ìgbà á láyà ju kìnìún lọ ìgboyà ńlá láàmú gbénu rẹ̀ pé ọlọ́run wà pẹ̀lú mi oníbẹ̀bẹ̀ lànà kọjá agbọ́npa Dánẹ́lì agbọ́npa Jósẹ́fù agbọ́npa Dáfídì tó jẹ́ pé gbogbo àwọn yìí ló la iná kọjá àwọn kan tiẹ̀ dojúkọ kìnìún bíárì àtẹnakọ líle àti ejò olóró gbogbo àwọn yìí dojúkọ tó jẹ́ pé nípa ìgbàgbọ́ àti gbẹ́kẹ̀lé wọn nínú rẹ̀ báwọn náà bá ní gbẹ́kẹ̀lé nínú rẹ̀ ẹ jẹ́ ká wo ìyípadà tó máa bá ìgbà yẹn wá bákan náà ìrètí ìjọba ọlọ́run ńkọ́ àtàwọn ìlérí bẹ́ẹ̀ ti wòsàn ti dáǹdè tó jẹ́ pé pẹ́sọ́nà tó jẹ́ mọ́ ti gbogbogbò gẹ́gẹ́ bí ìjọ gẹ́gẹ́ bí ló jẹ́ bí ẹbí àti tó lórí jorí wa ìyípadà ńlá ló máa bá wa tá a bá lè gbẹ́kẹ̀lé bóyá àti ìgbà Jésù lónìí nítorí pé ìgbàgbọ́ wa tó ti slack ni àwọn kan ti kúdà padà sẹ́yìn lónìí nítorí ìgbàgbọ́ wa tó slack àwọn míì tó sì dónú rẹ̀ lónìí wọ́n ń mì bóun ló ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó jẹ́ èèyàn tó fi ṣe kéènì ṣé a máa tàn yàn ni ṣé torí ó sì torí pé kọ́ ọmọ bá ṣẹ̀ ọ́ a máa ń parọ́ lónìí kí wọ́n bá ṣe lágbájá mọ̀jẹ̀bí lágbájá nú ṣé Ọlọ́run ó rò yẹn so ó dó láàyè rẹ̀ bí a bá sì wá yóò àárí tá a bá sì sìn kò ní fi wá sílẹ̀ wọn náà gbégbèsè gbàgbọ́ lónìí kó bẹ̀ sí gbẹ́kẹ̀lé Ọlọ́run kó gbàjẹ́ Ọlọ́run gbọ́ nípa Jésù Kristi ó rí i pé ayọ̀ àtàlàfíà ìtì ìpín rere nínú ayé àtìláyé tí ń bọ̀ yóò jẹ́ ìpín rẹ̀ tá a bá gbàgbọ́ ẹ jẹ́ ká wípé ara tó máa bá yé wa gbà yípadà náà lónìí lórúkọ Jésù Olúwa wa àmín.